Hey, 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 hey. Wàhálà. Amarada mi agegi yo, then come in paribu baby yo. The God me go visit me Gaza. You know this about me. Jawal ara mi, another prisoner. Family ni kin balakwa. Ó mà lágbára ẹ̀yin èèyàn bí. Eléyìí mà tún gẹ́ tiẹ̀. Ó mà tún kẹ́rí mọ́dì. Ó mà tún sẹ́rí mẹ́mẹ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ẹ má sọ fún mi pé ẹ tí gbọ́ bó ṣe ń lọ. Ẹ má sọ fún mi pé ẹ tí mọ̀. Ó dà tẹ́ ẹ bá gbọ́. Ẹ jẹ́ kí mi fà yín sí rìn. Ẹ jẹ́ kí mi gbé yín débẹ̀. Ẹ jẹ́ kí mi gbé yín súnmọ́. Bó ṣe ń lọ lórí títí ọlọ́dà lọ́wọ́lọ́wọ́ báyìí. Má sọ fún mi pé gbogbo owó ló lọ fi ń jẹun o. O ò mọ bó ṣe ń lọ kẹ̀. O ò mọ bó ṣe ń lọ kẹ̀. O ò mọ bó ṣe ń lọ kẹ̀. Lórí títí ọlọ́dà ó lágbára o. Kọ́lọ̀ máa ṣàánú wa ni o. Bílù ṣe lè yí ọmọ a gbọ́dọ̀ gbìyànjú ká máa ní dátà lórí fóònù o. Tó o bá ní dátà ò ní mọ̀kàn tó ń lọ lù. Rí pó gẹ ti ẹ gan báyìí. Kọ́lọ̀ ń ṣàánú wa. Ṣàdédé mà la gbọ́ ròyìn pé Honorable Mudashiru Obasa pé wọ́n impeach wọn. Mọ̀nà normal level gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóṣèlú. Àárín ẹ̀ ò ṣe túwò much. Ibẹ̀ yẹn ò ṣe dá sí. Ẹ ti gẹ̀ẹ́tì ẹ mọ̀ pé géèmù ni. Bó dẹ̀ ṣe wà látàyé báyé náà nìyẹn. Bó dẹ̀ ṣe máa lọ náà nìyẹn lóríṣiríṣi. Bọ̀ yìí tó tọ̀tọ̀tọ̀ yìí. Tó hẹ̀rẹ̀ mẹ́mẹ́. Ẹ̀ka mi bá rí bù báyìí o. Báyìí o. Wàhálà. Gbogbo alamọ Zazzu ṣẹ̀ náà. Gbogbo alamọ ọmọ Ọlálọ́mí. Ṣàdédé mà la gbọ́ táwọn kan ní lórí níùsì tó ti ẹ̀ ń lọ yìí pẹ̀lú ìròyìn tó ń jà ràn yìí tó jẹ́ hot cake ń gbòòrò yìí. Ọ̀rọ̀ Obasa yìí. Ẹ ti ẹ̀ ṣàkíyèsí ojú bàbá yìí pẹ̀lú Portable. Ẹ̀yin ọmọ Nàìjíríà nípa bí wàhálà yín pọ̀. Ẹni tẹ́ bá gbámú kóró pọ̀ báyìí. Elédùà nìkan ló lè ṣàánú ẹ̀. Wọ́n bá ní ẹ wojú bàbá dáadáa o. Ẹ wojú Portable o. Ṣé ẹ rí pé jíjọ ìfẹ́ pọ̀ ní ọjọ́ra wọn gan. Ẹnìkan ní mi máa ṣàkíyèsí ẹ̀ tẹ́lẹ̀ òótọ́ mà ló sọ. Ẹ máa jẹ́ ká wo fọ́tò yìí fínífíní. Ló bá di pọ́n gbá àwọn fọ́tò yẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn o. Ẹnìkan ní wo kò sí nǹkan tó fẹ́ fi kún. Ó dàbí pé jẹ́ yẹn máa kanra wọn bákan. Ẹnìkan ní ó dàbí pé ọmọ Ìgbò nìyẹn. Ìyẹn ní na im father jare nothing wey you wan tell me. Ẹnìkan kọ sábẹ́ ó ní the resemblance is too much. Ẹnìkan tún ẹnìkan tún ní ó dàbí pé story yìí ò clear o. I need more clarification lórí ọ̀rọ̀ yìí. Èmi bá fún ọ lésì mo ní ẹ má jẹ́ kí Portable ọmọ Ọlálọ́mí gba ayé bọ̀. Kò síbi tó ti kanra wọn o. Èmi ò rò pé bí ni wọ́n o. Nítorí tí Portable ọmọ Ọlálọ́mí bá ń kọrin tó bá fẹ́ kiri á ní màlára mi akẹ́kẹ́ ẹ̀ka mi pariwo báyìí. Ó dà pọ̀ ọmọ Ọlálọ́mí lòun tiẹ̀. So ẹni tó bá dẹ̀ ń kiri ẹ̀ lọ́mọ Ọlálọ́mí ní tó súnmọ́ jù ni pé àwọn tá a mọ̀ tán máa ń jẹ́ ọmọ Ọlálọ́mí púpọ̀ jù. Òun náà ni àwọn tìlú Ọ̀fà ní Kwara State. Tá bá ti ń gbé ọmọ Ọlọ́fà mọ́jọ ọmọ Abisuja gbaragada ọmọ Ọlálọ́mí ọmọ Abasujórúkọ ìjàkan lóró tọ̀fà. Ẹ wò ibẹ̀ yẹn kọ́ là ń lọ. So ó dàbí pé àwọn tán bá wá láti ìlú Ọ̀fà àwọn la mọ̀ tí wọ́n máa ń kì ní ọmọ Ọlálọ́mí. So Honorable Mudashiru Obasa ọmọ Agége la mọ̀ wọ́n sí ní ìlú Èkó ń bì báyìí. So kò dàbí pé wọ́n fẹ́ kanra wọn. Ó dàbí pé ojú ló kàn fẹ́. Ó ti yé yín. Ó dàbí pé ojú ló kàn fẹ́ rí bẹ́ẹ̀ yẹn ló kàn fẹ́ dàbí pé èèyàn lè fẹ́ jọra èèyàn lójú kó dẹ̀ yẹ pé èèyàn ò kì í ṣe ẹbí. Èèyàn lè fẹ́ fi ìwà jọra gan gbà míì
kó jẹ́ pé èèyàn ò kì í ṣe àràbá tán a lè má kanra wa rárá gẹ́gẹ́ bí àwọn Yorùbá dẹ̀ ṣe máa ń sọ àti ìgbàgbọ́ wọn máa ń sọ pé méjì méjì lọ́lọ́run dá ayé méjì méjì lọ́lọ́run ṣẹ̀dá àwọn èèyàn àmọ́ ó dàbí pé jíjọ yẹn fẹ́ ṣe ó fẹ́ súnmọ́ra wọn díẹ̀ àmọ́ Portable ọmọ Ọlálọ́mí ó máa ń kiri ẹ̀ ní ọmọ Ọlálọ́mí agérige o so ìgbà tí Agége náà tún jáde nínú oríkì tóun máa ń kì tá a dẹ̀ tún sọ wípé ọmọ Agége ni Right Honourable Mudashiru Obasa so ṣé Agége yẹn fẹ́ gẹ́ra wọn bákan ni àbí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ nípa bí wàhálà yìí pọ̀ kọ́lọ́ má yẹ ká kó sí páńpẹ́ ọmọ Nàìjíríà ni nítorí pé kí ni ẹni tí ọmọ Nàìjíríà bá ní mo gbé àpótí mo fẹ́ jókòó ti ọ̀rọ̀ rẹ àfi kẹ́nìyẹn ó yà máa bẹ Ọlọ́run ọba ni kó máa bẹ ọba àṣẹ̀dá wípé ọjọ́ wo ló fẹ́ yọ mí nínú eléyìí ẹni tí ọmọ Nàìjíríà bá ní mo ráyè tiẹ̀ ọ̀rọ̀ ẹni mo fẹ́ mú gbọ́ Nàìjíríà wọ́n lọ fà á wọ́n lè fà á ya na ọmọ Nàìjíríà burú gọjàre kí ló ń sọ yìí kí ló ń gbé ṣeré bí ọmọ ejò yìí kó ń dìdò eré ọmọdé kọ́ rárá sọ́jọ́ra wọn àbí wọn ò jọra wọn ẹ jọ̀ọ́ ẹ̀yin olùgbọ́ wa ẹ̀yin olùwò wa ẹ̀yin ẹbí wa olóríire ẹ bá wa subscribe sí Àkọ́ TV ẹ comment nǹkan tẹ́yin náà bá rí sí ọ̀rọ̀ yìí ǹjẹ́ Portable Zazzu ọmọ Ọlálọ́mí wàhálà àti Right Honourable Mudashiru Obasa ẹjọ́ torí Ọlọ́run ǹjẹ́ ẹ̀yin rò pé àfijọ́ kan wà láàrin wọn ǹjẹ́ ẹ̀yin rò pé ó likely kí ẹ̀jẹ̀ yẹn fẹ́ ṣe bákan gbanú ara wọn kọjá ǹjẹ́ ẹ̀yin rò pé ó likely kí egbò fẹ́ tọ̀ràn ǹjẹ́ ẹ̀yin rò pé ó lè jẹ́ pọ́nà kan jìn ní bóyá bákan ṣá ó sì fẹ́ lúra wọn bákan tó yẹ pé téèyàn bá padà trace ẹ̀ tẹ bá wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ tẹ tú díẹ̀ dáadáa tẹ wádìí ìpìlẹ̀ ọ̀rọ̀ ó likely kó jẹ́ pé ọmọ máa fẹ́ kanra wọn bákan ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé o láti bá wa share ètò yìí ẹ bá wa comment ẹ like ẹ bá wa subscribe sí Àkọ́ TV Olúwa á máa gbàdúrà wa o ire lójú owó ń rí ire lójú gbogbo wa máa rí o òjòjò níṣòwò kó má lè nájà kó ńlára ọ̀tá le ara wa máa le o ara wa le sọ́lá ara wa le sówó ara wa le sí àìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀ ẹ ṣé gan o kò ní bàjẹ́ God bless you.